A'udhu billahi minash shaitani rajim. Bismillahir rahmanir rahim. Gbogbo ẹ̀yin Mùsùlùmí tí ẹ bá ń sin Ọlọ́run Ọba Allah lóhun nìkan ṣoṣo, tí ẹ dẹ̀ máa ń gbìyànjú lódiwọ̀n bí agbára yín ṣe mọ́ láti tẹ̀lé ìlànà Nábì wa Muhammad sallallahu alaihi wasallam. Ẹ jọ̀ọ́ bá mi share fídíò yìí kó dé ọ̀dọ̀ gbogbo àwọn àfáà Ahlus Sunnah ní ilẹ̀ Yorùbá. Mo rí fídíò kan tí ọ̀kan lára àwọn ọmọ kéwu Dr. Sharafuddin Gbadebo Raji tí wọ́n ṣe tí wọ́n fi challenge àwọn tí wọ́n ń kírun lẹ́yìn Imam Ògbómọ̀ṣọ́ àtàwọn tó ń tẹ̀lé wọn. Wọ́n ní kí wọ́n fi ìmọ̀ ṣàlàyé fáwọn ìdí tí àwọn táwọn jẹ́ ọmọ kéwu Dr. Sharafuddin Gbadebo Raji tí àwọn ṣe gbọ́dọ̀ gba Imam Ògbómọ̀ṣọ́ gẹ́gẹ́ bí imam, àti ìdí tí Imam Ògbómọ̀ṣọ́ ṣe yẹ ní ẹni tí èèyàn lè máa kírun lẹ́yìn wọn. Wọ́n ní kí wọ́n fi ìmọ̀ ṣàlàyé fáwọn. Ìgbà tí mo rí fídíò yìí ó bà mí nínú jẹ́ lọ́pọ̀lọpọ̀. Ó wá ń ṣe mí ní kàyéfì wípé ọjọ́ wo làwọn àfáà Ahlus Sunnah, ọjọ́ wo ni wọ́n fẹ́ ṣọ̀kan? Ọjọ́ wo làwọn àfáà Ahlus Sunnah ni wọ́n dẹ́kun àṣejù? Ọjọ́ wo làwọn àfáà Ahlus Sunnah ni wọ́n dẹ́kun ìṣesí tí ó jẹ́ kí àwọn èèyàn kán máa kórìíra Sunnah? Ọjọ́ wo làwọn àfáà Ahlus Sunnah ni wọ́n dẹ́kun láti mọ lára ara wọn? Fídíò yìí ó jẹ́ kí n rántí átíkù kan tí mo kọ ní àkókò kan nípa bí àwọn àfáà Ahlus Sunnah tí wọ́n ti ṣọ̀kan. Mo wá attach photographs àwọn àfáà Sunnah tí mo mọ̀ nílẹ̀ Yorùbá, mo attach ẹ̀ sí átíkù yẹn. But to my surprise, bí àwọn kan ṣe ń wá nìyẹn láti wá máa comment sí under átíkù yẹn. Wọ́n bá ń sọ wípé èmi ti kẹran mérò, mo ti kẹran mérò, mo ti kẹran mérò. Ó wá ń ṣe mí ń kàyéfì pé ta lẹ́rán nínú àwọn àfáà àgbà tí mo attach photograph wọn yìí sí átíkù tí mo kọ, ta lẹ́rán nínú wọn? Ìṣesí yìí àṣejù ni, àṣejù yìí tí ń pọ̀ ju ẹ̀yin àfáà Ahlus Sunnah ẹ̀ẹ́dẹ̀ dìde. Ẹ máa bá àwọn ọmọ ẹ̀yìn yín sọ̀rọ̀. Àṣejù wọn tí ń pọ̀ ju ilé ọ̀dà. Eléyìí lè bí kí àwọn èèyàn máa ní kórìíra fún Sunnah Nabi wa Muhammad sallallahu alaihi wasallam. Tá bá tiẹ̀ wá rí ọmọ ìyá wa kan tí ń pèpè lọ sí ìdí tọ́lọ́run àti tànábì tó wá ń ṣe àṣìṣe, á pè sákèsí ni pẹ̀lú ìfẹ́, kí ṣe pé àmọ́ yọkù nù Sunnah. Ilé ọ̀dà ó jẹ́ nǹkan ìbànújẹ́. Ìmọ̀ràn tí mo ní fún Imam Ògbómọ̀ṣọ́ ni pé Imam Ògbómọ̀ṣọ́, àwa gbà yín ní àfáà Ahlus Sunnah, a sì gbà yín ní ẹni téèyàn lè kírun lẹ́yìn rẹ̀. Ṣùgbọ́n ẹ ní láti fura. Ẹ ní ìfura Imam Ògbómọ̀ṣọ́. Ẹ ní ọ̀tá gan. Ọ̀tá tẹ̀dẹ̀ ní kò kí ń ṣe kèrémí. Kò dẹ̀ ń ṣe àwọn jálàbí nìkan lọ̀tá yín. Kò dẹ̀ kí ń ṣe àwọn tí wọ́n dúndò pé àwọn fẹ́ yọ yín nípò nìkan lọ̀tá yín. Ẹ ní ọ̀tá nínú àwọn tó ń ṣe Sunnah náà. Ẹ dẹ̀ gbọ́dọ̀ wà very careful torí àwọn èèyàn mọ̀ tọ́ yín, wọ́n mọ̀ sọ̀rọ̀ sí yín, wọ́n mọ̀ sí lára yín. Ẹ má fún ẹnìkan kan lésì. Ẹ dẹ̀ sọ fún àwọn tó ń tẹ̀lé yín náà káwọn náà má fún ẹnìkan kan lésì. Ẹ kúkú kọ lẹ́tà sẹ́ni gangan pé kó wá kírun lẹ́yìn yín. Bẹ́ẹ̀ lẹ́ẹ̀dẹ̀ bẹ́ẹ̀ ni gangan pé kó gbà yín ní imam. Àwọn dẹ̀ kọ́ ní Ọlọ́run tí ó gba ìrun tí ẹ̀ ń kí. Ẹ̀yin máa bá ti yín lọ, ẹ máa bá dáwà yín lọ. Ọlọ́run Ọba àlékiọlá á bá wa kún yín lọ́wọ́. Ọlọ́run Ọba àlékiọlá kò ní fi pọ̀ tọ́ka yín. Ọlọ́run Ọba àlékiọlá yóò bá wa ṣe dáadáa fún yín àti gbogbo àwọn àfáà Ahlus Sunnah tó kù. Ọlọ́run Ọba àlékiọlá bá gbé wọn ga. La hawla wala quwwata illa billah. Subhanakallahumma wa bihamdik. Ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilaik.